Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lè kalẹ̀ ṣàlàfíà lè wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀ ìgbà tó ṣe wà lẹ́ni. Thank you so much. Ẹni tí bá mi subscribe, God continue to bless you. Thank you. Alhamdulillah for another episode. Program yìí mo ti máa ń mú lọ́yọ̀ kọ̀ọ̀kan tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni mo kó lè tẹ̀ papọ̀. Torí àwọn tó bá ń ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ tó ti tóbi tẹ́lẹ̀, tó ti nà tẹ́lẹ̀, tó wá ń shrink kí ló dé? Ṣé yín ó lè jẹ́ ọ̀kan, ó lè jẹ́ méjì, ó lè jẹ́ mẹ́ta, ó lè help yín. Alákọ̀ọ́kọ́ mo sọ pé age nǹkan ńlá ni, so as time goes on ó máa affect one or two people, but ó máa affect one or more or all. But ìwọ tó bá tiẹ̀ dàgbà gan, ṣó yí ẹ tó lè desire irú nǹkan báyìí, ó bá mú lò ó lè help ẹ, ó lè help yín gan, even more than 70%. So lálákọ̀ọ́kọ́ náà ó ní pé ó dàgbà bẹ́ẹ̀ kọ́ ọmọkùnrin shrink. Why? Bóyá o ní okó ò kí ń lò, as a married man ò kí ń lò ní èrò kórè. Ó yẹ kẹ́ mọ́ lò lérò kórè so that maybe tissue ni wọ́n fi ṣe o, bóyá cell wọ́n fi ṣe o, bóyá omi ni wọ́n fi ṣe, ó máa ní good connection pẹ̀lú ara wọn, ó lè máa nà dáadáa. Tó o bá kí ń lò kò ní fún ní full membrane, kò ní fún ní full memory, kò ní nà, ó máa shrink. Ó máa shrink. Ẹ̀yin náà ẹ jókòó lẹ̀ ẹ wò dáadáa. Nǹkan tí wọ́n fẹ́ kó máa lò fún service ó wàá lò, ó máa jókòó síbẹ̀, ó máa rọ pọ̀ tí ó máa rọ ọjọ́ ni. Bẹ́ẹ̀ tó bá ń lò lérò kórè ó máa nà, network ẹ ó full, service ẹ ó full, performances ẹ ó full, ó dẹ̀ máa gùn sí wọn máa nà sí ju pé kó mọ́ lò kó kàn wá ń bẹ̀ lọ. So ara pẹ́ kí ń lò tó yẹ bẹ́ẹ̀ ṣe yẹ kẹ́ mọ́ lò, òun ló fà á tó jẹ́ wípé kíní yẹn fi ń shrink. At least mo ní twice a week, at least twice a week. Then secondly ó ní pé medications, àwọn medications kan táwọn kan lò, bóyá BP tí wọ́n fi ń cup BP àbí fún diabetes àbí àwọn medications tí wọ́n lò fún prostate enlargement. Ṣé ẹ mọ̀ pé wọ́n á ní kí wọ́n fi slow down something, definitely ó máa affect nǹkan ọmọkùnrin. So nǹkan tó fà á ìmí tó fà á nìyẹn tí nǹkan ọmọkùnrin fi ń okó àwọn míì fi ń shrink, tó fi ń short. So ẹ ní láti bá doctor yín sọ̀rọ̀ pé oògùn tí wọ́n fún yín yìí, nǹkan tẹ́ notice lélẹ̀, bóyá ó ṣeé ṣe wọ́n lè bá yín change ẹ̀. Then 3 ó ní smoking. Wọ́n ní smokers are liable to die young. Kò kí ń ṣe kú nìkan o, gbogbo system yín ló máa bá yín pa. Nǹkan ọmọkùnrin yín ó máa sọ di kékeré ní smoking, ìwádìí fi yé wa bẹ́ẹ̀. Then ọtí mímu, ṣé ẹ̀yin mọ àwọn substance wọ́n fi ṣọtí? Àwọn ọtí mi tẹ́ bá mọ level of sugar tó wà nínú wọn, so gbogbo ẹ̀ wọ̀ntúnwọ̀nsì ni. Ẹ sọ pé kí láyé? Ayé ni pé ẹ ṣe ní wọ̀ntúnwọ̀nsì. Tẹ́ bá rò pé enjoy ọtí lẹ́ni, tó bá yá ó máa shrink yín nígbà tẹ́ bá nídìí ẹ̀. Èmi ti rí ọkùnrin tó yẹ pé wọ́n nídìí okó wọn látàárọ̀ títí dalẹ́, tó bá dọ̀dọ̀ alẹ́ tó bá ti shrink nǹkan, ẹ cut down lórí alcohol, ẹ reduce alcohol díẹ̀, then ẹ quit smoking. Àwọn náà kú ti sọ, wọ́n ní smokers are liable to die young, they said it. Then number 4, ṣóyè yín, ó ní pé aṣọ tó tight, aṣọ tó mú ooru, ṣóyè yín, aṣọ tó tight. Tẹ́ bá wọ aṣọ tó tight nísìnyí, àbí ẹ wọ pant tó tight, ẹ wọ boxer tó tight, kò ní fún ní àyè láti dàgbà. Ó máa compress gbogbo set tó wà bẹ́ẹ̀ yẹn, kò ní jẹ́ kó nà. Mo ní north wọn yìí wọ aṣọ tó tight, aṣọ wọn mọ̀ sí bùlàbùlà ni, ọwọ́ alẹ́ wọn á da free rẹ̀ ni, kò sí kankan. Torí tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ ó máa nà because ó ń gba tẹ́gùn lálàáfíà. So ìwọ tó bá jẹ́ pé inú àwọn nǹkan tó ń wọ̀ ó tight, wá boxer tí ó tight, wá èyí tó máa fún látẹ́gùn, wá èyí tó ní jẹ́ kó máa mú ooru, tó ní máa jẹ́ kó ní moist. Mo believe I understand the point yẹn, mi ò fẹ́ pẹ́ lórí point yìí náà. Then number 5 ó ní pé ara sísan. Ìwọ tó bá rí pé ó níkùn, because tẹ́ bá ti níkùn, okó náà máa kéré sí i. Ìwọ tó bá níkùn, make sure pé o reduce the weight, o reduce the fatness ikùn rẹ̀ especially, so that kí nǹkan ọmọkùnrin lè bá jáde sí i dáadáa. Ẹ cut down, tó bá dẹ̀ fẹ́ ṣe yìí, ẹ ní láti cut down lórí sugar, because sugar ó máa ń jẹ́ kí èèyàn jẹun jù. Tí ẹ bá dẹ̀ ti ń jẹun jù, kí wọ́n ṣe, ikùn máa ń fẹ̀. Ìyẹn bá jẹ sugar, tí sugar ti bá pọ̀ jù, ó máa sọ nǹkan tó ń control sugar gan di 0. So kò wá ní sí control kankan mọ́.
ara máa wá sanra jù, okó ó máa padà sẹ́yìn, ó máa kéré, ó máa shrink, ìyẹn ò ní wà active. Tó bá ń bóbìnrin sùn gan, ò nílò 1 minute, ṣúgà ti pọ̀ jù nìyẹn. Then eléyìí ẹ mọ́ deceive ara yín o, òun ni pé ẹ̀yin tẹ̀ ń bára yín fà á, bẹ́ẹ̀ ṣe ń bára yín fà á yẹn ẹ̀ ń confuse gbogbo sẹ́ẹ̀lì o nǹkan ọmọkùnrin yín, ó máa shrink, ẹ̀ ń bára yín fà á, ẹ̀ mọ̀ sí báyìí. Àwọn tó ṣe exercise gel wọ́n nà sókè ni, wọ́n mú ọwọ́ wọn, wọ́n fún ọmọ ẹ̀ síwó, wọ́n máa ṣe báyìí left right left right left right left, wọ́n máa fà á sókè, ẹ̀yin wọ́n máa fà á up and down up and down downwards tó ń wá yẹn ó máa shrink down. Mo believe pé understand me. Aside from that ẹ̀yin tí a bára yín fà á, ẹ mọ́ sáré wé aim pé kẹ́ẹ̀dà. So tẹ bá rí obìnrin gidi náà, kẹ́ẹ̀dà náà ni aim yín, at the end of the day wọ́n á sọ wípé ẹ̀ ń tètè dà. So yẹn, so ẹ̀ ń bára yín fà á náà ó wà lára nǹkan tí ó ń jẹ́ kí nǹkan ọmọkùnrin kéré, nítorí bẹ́ẹ̀ ṣe ń ṣe ní downward motion yẹn. Then mo ti lose the number tí mò ń pè. Worm, hookworm, tapeworm, ìwọ tó bá rí pé òun shrink ní ọmọkùnrin, general structure yà sọkùnrin ò grow dáadáa, o need láti check bóyá worm ó pọ̀. Tí worm bá pà lára ẹ̀ tó ìwọ gan ò jẹun gidi, báwo ni okó rẹ ti fẹ́ jẹun gidi láti di pé bóyá ó nà síta. So ìwọ tó bá dàgbà, okó ẹ̀ náà ò lè dàgbà, ìwọ tó ń shrink. Èmi ò sọ pé ara sísan o. Then ẹ mọ́ exercise, ẹ mọ́ mu omi. Mo ní kí ẹ mọ́ mu omi láti àárọ̀ títí di around 5. Tó bá di 5 yẹn, ṣó yẹ yín ẹ reduce omi, nítorí àti mọ́ visit toilet déédéé. Mi ní kí ẹ mọ́ mu mi mọ́ o, kí ẹ reduce ẹ̀. Then infections jẹ́ nǹkan tó lágbára. Ó ń pa libido, ó ń pa urge, ó ń pa drive, ó ń pa okó ọmọkùnrin, ó ń sọ okó ńlá di kékeré. Infections ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ tọ́jú infection títí kò lọ, ẹnu ti sun yín, ẹ má jẹ́ kó sun yín. Tá a bá débi tá à ń lọ, a kì í dúró. Lórí infections related problem, lórí ọ̀rọ̀ aba, ẹ kàn sí èmi on point by 2. Nítorí pé kí ni, tí infection bá pọ̀ kì í jẹ́ kí ọkùnrin ní performance dáadáa, kì í jẹ́ kí gbogbo nǹkan tẹ́ bá lò kì í jẹ́ kó ṣiṣẹ́. Ó máa ń sọ kó ọkùnrin ní ńlá, ó máa ń sọ di kékeré ni. So ẹ need láti mú ẹ̀yìn infection yẹn balẹ̀ pátápátá, kó mọ̀ mú yín balẹ̀. Ẹ need láti mú balẹ̀ pátápátá. Kódà infection tá à ń pè ní HIV/AIDS, so yẹn ẹ máa mú dé level kan, ẹ máa hormone yín ó máa high débi pé kíní HIV yẹn kò ní agbára púpọ̀ lórí ọ̀rọ̀ yín. Nǹkan tí ọ̀rọ̀ HIV, ọ̀rọ̀ ibi tó wà sí nìyẹn. So ẹ need láti take care àwọn infections kó tó di pé infections ó ṣe kí ni ó take care yín. Àwọn disease tó ń jẹkó, àwọn disease jẹkójẹkó, gbogbo infection disease tó bá di pé èyí tó ń affect okó, definitely ó wà lára nǹkan tó máa jẹ́ kókó kéré. Ara disease ní tàǹkù ni àwọn olóyìnbó pè ní peroneal disease, tó ń jẹ́ kí okó bend. Ṣó yẹ yín? Tó ń jẹ́ kókó bend. Tó bá di pé kíní ó yẹ ṣe bẹ̀rẹ̀, ẹ wá nǹkan tó fà á, ẹ wá àwọn herbal, àwọn natural foods tó máa correct ẹ. Ẹ mọ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀. Maybe you are not eating properly, maybe ẹ ń bára yín fà á, bẹ́ẹ̀ ṣe ń bára yín fà á yẹn ó ń jẹ́ kó bend. Maybe you are wearing the wrong boxers. So yẹn òun ló jẹ́ pé ó fi ń bend. Ẹ need láti wá nǹkan tó jẹ́ pé, then maybe you are not eating rightly. Ẹ ń jẹ oúnjẹ kan tó jẹ́ pé kò wà okay. Ẹ need láti take care gbogbo ilé kó tó di pé òun gangan náà wá take care yín. Bí ọkùnrin bá ṣe ń dàgbà, nǹkan ọmọkùnrin máa ń tend láti bend, bẹ́ẹ̀ kò kí ń ṣe bending tó máa fi di disease tá à ń pè ní peroneal yìí, tó máa wá di pé ó ń ṣọ́ọ̀tì okó ọmọkùnrin. So èyí tẹ́ bá dẹ̀ ti dàgbà náà, gbogbo nǹkan tá a list kalẹ̀ lẹ́yìn ẹ lè take care. Then further àmọ́ kó tó di pé mo parí, gbogbo ọkùnrin ló wà at risk of prostate enlargement. Gbogbo ọkùnrin, because prostate yẹn ọkùnrin ń da, ọkùnrin ń tọ̀, gbogbo production ọkùnrin ibẹ̀ ló ti ń jáde. Ọkùnrin bá ṣe ń dàgbà, organs máa ń drop. So prostate tó yẹ kó jẹ́ adult size ó máa tend to enlarge, kò yí fà á kí àwọn ọkùnrin lè perform dáadáa. So to manage it, láti má jẹ́ pé ó wá di aggressive, láti má jẹ́ kó wá di cancer, prostate cancer, mo ní kẹ́ include black seed powder. Mi sọ pé oil o, black seed powder sínú oúnjẹ yín.
kó mọ bá yín manage kó mọ bá yín clean kó mọ bá yín fọ kó mọ bá yín jẹ́ kó live longer than before. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan tó pé oil èmi ò sọ̀rọ̀ oil o because black seed oil kò sí bẹ́ẹ̀ ṣe oil yẹn ẹ ṣe máa need another type of oil láti gbé black seed oil jáde. What if the oil tí wọ́n lò is not okay for your system? This is on point by 2 using my words for others. Bye for now.